tó bá pẹ́ ilé kọ́ lé yẹn o ẹ lè dílé kámẹ́rà tó bá jẹ́ pé ilé kọ́ ilé yẹn o ẹ lè dílé kámẹ́rà bọ́ tó bá jẹ́ pé lé tẹ́ ẹ rà àbí tẹ́ ẹ rẹ́ǹtì gbogbo ilé náà máa ń ṣe kámẹ́rà sí pátápátá ẹni ilé tí ò bá ní kámẹ́rà estate ò ní jẹ́ kán tà. I'm giving you this expo. Ṣẹ́rí building Mohbad yẹn tó bá jẹ́ pé mẹ́wàá ni builder yẹn mẹ́wàá ló kọ́ ẹni tó bá lè lọ sílé Mohbad ẹ wo structure lé Mohbad gangan yẹn ẹ wo oru structure yẹn kẹ́ ẹ kà tẹ́ bá ti kà ẹ wo ilé kejì kẹta ẹ bẹ̀ lọ́hùn pé do they have camera inside tó bá ti ní yes ilé ọmọ yẹn ní ká. Kí ló dé tó fi jẹ́ pé Ìyábọ̀ òun lé lẹ́nì ní lẹ́yìn bàbá Mohbad ó lóun wá justice ó pitch tent sẹ́gbẹ̀ kan Mohbad ralé oní Mohbad kan ló ralé. She was saying it with her flat chest because eléyìí ló ń pè ní full chest. She was saying it with her flat chest. Kí ni interest Ìyábọ̀ nínú justice for Mohbad? Interest tèmi ni pé kí bàbá gba justice. Wùmí ò lè fi gbogbo nǹkan dùn Mohbad nígbà tó wà láyé kó tún wá fi dùn nígbà tí ò sí láyé táwọn ago ò bá jà tí bàbá Mohbad ò bá jà gan Mohbad á dìde á fọ́ wọn létí. Abẹ́gbọ̀n mi ẹ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ ipe kí ni interest ẹ because she came out with her flat chest with her silicone chest. Ó ní Mohbad ò kọ́lé ó ní kò sí kámẹ́rà bá wá gbé yín tú àbáyé lọ́sàn-án màá kọ́kọ́ play ṣàbẹ̀ kó mo sọ pé mo wá fídíò tí now ẹ jẹ́ kí n sáré sọ kọ́kọ́ kí n tó sọ̀rọ̀ kí n tó play kíni fún yín. For the upstart time ẹ̀yin olórí burúkú àwáyé má ṣe rere tó ń ṣe nǹkan rẹ̀ ní ẹyẹ yín rí ẹ wò mí dáadáa kí Facebook tó máa monetize kí any of the social media tó máa monetize ni mo ti ń sọ̀rọ̀. This is my hobby. I talk. Tí bá wá rí táwọn olórí burúkú sọ pé ṣé gbogbo nǹkan ló bá ń dá sí ni ṣáyé yín fá bàjẹ́ ni. Kí ló ń pè ní blog? Ó dàbí kẹ́ni ṣé gbogbo nǹkan ni Linda Ìkejì ń dá sí ṣé ẹ̀yà wèrè ni. Ṣé orí burúkú fẹ́ bá yín ni? Ìgbà tẹ́ ti di content creator sọnù. Ẹ ti rò bí mi àti yín wà ń set àbí? Ṣé rò bí ebi ló lè mi dé kí n máa sọ̀rọ̀ ni? Èmi sọ̀rọ̀ because it's my passion. It's what I love. Ẹjọ́ yín kọ́. Ẹjọ́ ó na TikTok. Ẹjọ́ ó na Facebook. Ẹjọ́ ó na Instagram ni. Ibo ni kíní kan yín wà? Ibo lo lórí burúkú yín wà? Ẹ̀yin ń fi pátá super ted ẹ fi ń wa táyà lójú títì ni ìgbà tèmi ti ń sọ̀rọ̀. Abẹ́gbẹ́. Ẹ gbọ́ ṣá mo ti ń sọ̀rọ̀ tipẹ́ so tí n bá wá rí èyàn olórí burúkú aláyé bàjẹ́ tí ìyá yín tó jẹ́ pé ìyá yín dàbí ó dàbí èkòló tó ń joyún mu mo bá ń wò yín ni àbẹ́ ẹ mọ̀ mí ni ẹ mọ̀ mí ṣá. I've been talking for years. Mo rántí ọ̀rọ̀ tí ma kọ́kọ́ sọ ní 2007 ìgbà tí Facebook ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gangan first video show first live video ṣé ń gbọ́ first live video mo pẹ̀lú àwọn tó kọ́kọ́ ṣe first live video lórí social media àsọ̀rọ̀wé ìgbèlú níjọ́ náà ṣé ẹ̀yin tó bá rántí ṣe rántí so Facebook wá ń sanwó ẹ wá rò bí mi àti yín àwọn set ẹ ní ṣoríire ìyá yín ò ní jèrè ní ẹ̀ kankan. Ẹ̀yin olórí burúkú àwáyé wá pòfo ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ àdánù ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ nǹkan kan ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ pa bí Wùnmí bí àṣànà òrówó ra bra ni ìwọ náà ti wà ó ti rìn topless olórí burúkú ó bá rìn wòwò ọkùnrin tó máa dú ẹ wọ́n máa dú ẹ pamọ́ ni ó wọ aṣọ brown wọ yẹn bó ṣe things fall apart ọyàn wa ó wá sọyàn di things fall apart ó kó mélòó gan ló ti dó ẹ wo bí ṣe ń bèrè pé kó mélòó ló ti dó ẹ tó sọ pé wọ́n pín transformer látàyè brown láti ìgbà tó wà 10 years abẹ́ ẹ̀rọ yàn ni ó wá sọyàn di things fall apart ṣé òun lọ ìwọ náà
ìwọ náà wọ bra ni àbò wà topless àbí ọyún ẹ ti jomi jòkè ni èwo ló ṣẹlẹ̀ ńbẹ̀ àṣànà olórí burúkú olófò ọmọ àlè ọmọ àdánù ọmọ tó máa ṣọ́kú mọ́ ìyá ẹ̀ lójú tó bá ṣe ń ṣọ́kú mọ́ Jùmọ̀kẹ́ lójú bẹ́ẹ̀ lè tó gbé dání náà ṣe máa ṣọ́kú mọ́ ẹ lójú ìtòwọ́ ọmọ kan náà nìwọ òbí kan náà ló dá lóró. Now Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà abẹ́ ẹ̀gbọ́n mi Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà nínú ilé yẹn èmi ò gbé Lẹ́kì mo ní nǹkan Lẹ́kì ni mi ìgbé bẹ́ẹ̀ Lizzy Anjorin gbé Lẹ́kì Lizzy Anjorin analyse fún wa àìmá gbé Lẹ́kì mi ṣé ń gbọ́ mi mo ní àwọn èèyàn ń bẹ̀ dáadáa Parkview Ìkòyí VGC àbíkòyí Victoria Line gangan ṣé ń gbọ́ mi mo ti ṣèwádìí wọ́n ti sọ fún mi ṣùgbọ́n mo fẹ́ yẹ kí gbogbo yín fetí yín gbọ́ ṣé ń gbọ́ mi kẹ́ lè mọ̀ pé bàbá ńlá irọ́ ni Ìyábọ̀ aláyàgbígbẹ abájọ náà kò rí bá ti ṣe kò rọ́nà gbégbá àwa wítọ́ ẹ fi ń kọ̀ǹpé mi tó bá bí aláya ẹ̀dá ẹni kó fárí ẹni kó dán orí ẹ̀ kó jáde bí ṣe jáde ṣé wọ́n ti pọ́ tèkì mi ní years kí n tó ṣe yín mi ìfẹ́ ṣe yín gan mọ́ ẹ̀yin fans lẹ́ni kí n lọ ṣe mi ìfẹ́ mo fẹ́ gba refund gan ẹ jẹ́ kí n sòtọ́ fún ilé ni £2,600 mi mo fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n ní wọn lè refund ẹ̀ because wọ́n ti yọ èyí tó wà ńbẹ̀ ká ló lè ṣe refund ni mi ní ṣe mọ́ kí n sòtọ́ fún ilé ni àbẹ́ ẹ̀gbọ́n mi mo ti gbójú jáde mo ti dán rí mo ti jáde láì lo jewelry kankan Ìyábọ̀ tó bá ṣọ́ fún yàrá ìyá ẹ̀ gbójú jáde báyìí ẹ̀yin olórí burúkú ọmọ tó jẹ́ pé pátá super ted lè bá fi ń wa táyà títì ẹ̀yin urgent 2k ẹ̀yin awáyé má ṣe rere ẹni kúre ṣé mi jọ ọ̀rágùntàn lójú yín mo jọ ọ̀rágùntàn lójú yín àbí skin kan ni my skin is skinning rí ni ikú pàyà yín ìyá tó fòbo ẹ̀bí yín tán ṣe waste of sperm ikú pa á náà ẹ jẹ́ kí n play fún yín mo ń bọ̀ Ìyábọ̀ ní kò sí kámẹ́rà ẹ bá mi listen sí nǹkan tí Lizzy Anjorin sọ bí báyìí Lizzy máa ń ṣe meeting ní landlord Ìyábọ̀ máa ń ṣe meeting ní àwọn tó renters Ìyábọ̀ rẹ́ǹtì ni Lizzy Anjorin ló jẹ́ ká mọ̀ pé Ìyábọ̀ ò ra ilé yẹn ó rẹ́ǹtì ẹ̀ ni ọ̀dọ̀ Ìyábọ̀ ni màá ti kọ́kọ́ rí pé wọ́n ń ṣe ìṣílé rented house ṣé ń gbọ́ mi Lizzy ni tó bá ń ṣèpàdé àwọn landladies and landlords Lizzy ni so Lizzy ló máa fún wa ní right definition of camera àbí kò ní camera ẹ jẹ́ ká play ẹ kẹ́ gbọ́ ìjọ tí Ìyábọ̀ ní kò sí camera tó ṣe show yẹn ìjọ kejì ni Lizzy ṣe show yìí ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́. Tell you something about estate in Lekki kò sí ilé kan ní Lekki kò sí ilé kan tó bá ti jẹ́ pé ẹ̀rà ẹ máa rà pẹ̀lú kámẹ́rà tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ ẹ lè dílé kámẹ́rà. tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ o tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ lé yẹn o ẹ lè dílé kámẹ́rà tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ ilé yẹn o ẹ lè dílé kámẹ́rà bọ́ tó bá jẹ́ pé lé tẹ́ ẹ rà àbí tẹ́ ẹ rẹ́ǹtì gbogbo ilé náà máa ń ṣe kámẹ́rà sí pátápátá ẹni ilé tí ò bá ní kámẹ́rà estate ò ní jẹ́ kán tà. I'm giving you this expo ṣẹ́rí building Mohbad yẹn tó bá jẹ́ pé mẹ́wàá ni builder yẹn mẹ́wàá ló kọ́ ẹni tó bá lè lọ sílé Mohbad ẹ wo structure lé Mohbad gangan yẹn ẹ wo orú structure yẹn kẹ́ ẹ kà tẹ́ bá ti kà ẹ wo ilé kejì kẹta ẹ bẹ̀ lọ́wọ́ pé do they have camera inside tó bá ti ní yes ilé ọmọ yẹn ní camera àṣírí mo sọ fún yín
gbogbo developer pátápátá tí ilé ò bá ní camera nobody is buying. Ẹni tó bá wá rà tó. Ṣé ti gbọ́? Now, nǹkan tí Lizzy sọ bí bá ní pé gbogbo ilé ló máa ń ní camera àfẹn tó bá kọ́lé ara ẹ̀. Ṣé dẹ̀ mọ̀ pé Mohbad ra lé ni? Kò kọ́lé yẹn. Ó ní kò sí building tí ó sí camera. Ó ní ó máa ń rà pọ̀ mọ́ camera ni. Now, ẹ má gbàgbé pé Wùnmí jẹ́ kó yé wa pé Mohbad ò ní sinmi to the extent pé kò kí lè jáde kúrò nínú ilé. Àbẹ́ gbọ́ mi. Mohbad tí ò ní sinmi tí ò kí lè sùn tí Wùnmí sọ fún wa. Ipò fẹ́ wá attack ẹ̀. Ni ò wá ní camera nínú ilé, a lọ ra lé ṣàkó ní camera. Ìyábọ̀, ṣó ti gbọ́nsìn. Lizzy ló sọ. Bó tẹ̀lé pé Lizzy chief landlady, ìwọ chief tenant. At least bó tiẹ̀ lọ meeting. Lizzy bá wọn lọ meeting. Wọ́n mọ̀ pé camera wà nínú ilé yẹn. Ìyábọ̀, wá bọ́ síta kó wá challenge nǹkan tí Lizzy sọ yìí. Because òun sọ pẹ̀lú pressed chest yẹ pé kò sí camera. Ó ní goddaughter ẹ sọ fún ẹ. Why are you so particular in destroying this justice? Ìyábọ̀, just because you are not getting your way with Naira Marley. Why are you destroying this justice? Why are you lying with your depressed chest to come online to tell us there is no camera? You are evil from the pit of hell. That is why I dislike you from the pit of hell. Gbogbo ìgbésí ayé Wùnmí, you are too wicked. You said it, and I quote, "Oni bully nìyẹn. O lẹ́yìn tí wò bá ti nífẹ̀ẹ́, wá bully ẹ̀. Ayé àtijọ́ nìyẹn. Wọ́n bí yálà ìyá ẹ̀dá kò bully ẹni kankan lórí íńtánẹ́ẹ̀tì mọ́. Wọ́n bí pọ̀ rí yálà ìyá ẹ̀dá. Kò bú èèyàn kankan, kò bully èèyàn kankan lórí íńtánẹ́ẹ̀tì mọ́. Ìgbà tí ò sí social media ló lè ṣe yẹn. Ìgbà tó fi pọ̀ fáwọn ọba ní kòwó, òun fẹ́ sùn lẹ́lẹ́, òun dún sùn lẹ́lẹ́. Ìgbà tó ń jí wọn dó, tó fi ń ṣe ìkó àlejò, tó fi ń suppress òtútù, ìgbà yẹn ló lè ṣe yẹn. Wọ́n bí pọ̀ rí yálà ìyá ẹ̀dá. Mi ìmọ̀ ẹ tó fẹ́ gbé wá. Ẹ bá mi dìyẹn mú. Ẹ má gbàgbé pé Ìyábọ̀ sọ fún wa pé Mohbad ò nílé. Abẹ́ ìrántí, mo tún fẹ́ play nǹkan kan fún yín sìn kẹ́tù gbọ́. Ẹni sùúrù. Ń bọ̀. Má play nǹkan kan fún yín sìn. Má play nǹkan kan fún yín. Yeah. Má play nǹkan kan fún yín sìn. Ń bọ̀. Ń bọ̀. Bella Shmurda gangan confirm bí ẹlẹ́nu asín. Ó confirm bí pé Mohbad ralé. Ẹ máa gbọ́ nǹkan tó pera wọn. Ń bọ̀. All this Malians. Wèrè, ibo ló wà? Kí ló wá fún? Kí ló ṣẹlẹ̀ ó wálé? Àìdèjàre, ó wà ọkọ̀ ń bá dùn ní I'm a big man now. I'm a landlord, I'm a big man now. Ṣẹ́gbọ́. Big man. You there for us, Abi? Ṣẹ́gbọ́ kan tó sọ. Abẹ́ gbọ́. Màá tún bá yín play. Ṣẹ́gbọ́ kan tó sọ. Ó ní you are a big man now. You are a landlord now. Okay, kókó ṣì lọ TikTok. Kò ń yé street. Big man landlord. Thank you. Màá tún play fún yín. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ pay attention sí statement Bella Shmurda ń bí báyìí. Màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún yín. Mo fẹ́ kẹ́ pay attention kan sí statement Bella Shmurda ń bí báyìí. Ẹ jẹ́ kí n play fún yín. Ó ń bọ̀. Ẹ ní sùúrù. Mo fẹ́ play nǹkan kan. Ẹ máa gbọ́ láti bẹ̀rẹ̀ o. Who else do you have romance with? Mohbad. I should call him. Oh, yeah, call him. Another way, you know. Is he on your album?
It's not my album. All these Malians. ṣé ń gbọ́ lady yẹn interviewer ni ó ní ta ló fẹ́ pè ó ní I want to call Mohbad ṣé ń gbọ́ ó ní that one na another wèrè interviewer yẹn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé is she on your album ó ní no, it's not in my album ó wá sọ statement kan ó ní that's their Malians, I don't like it ó fìbínú sọ gan ni so ẹni tó ti jẹ́ pé ó ti 8 Malians sínú nǹkan tó mú nìyẹn tó fi jẹ́ pé ìgbà tó sọ pé Mohbad kú olórí burúkú ẹlẹ́nu asín yìí kò béèrè pé kí ló pa the next thing tó update ni pé gba station lọ kó lọ report rẹ̀ ṣe rí pé gbogbo wọn jọ working hand ni up till today Bella Shmurda ò bá wọn débi tó ti ń ṣe justice for Mohbad kò bá wọn wá ikú tó pa Mohbad ó dẹ̀ sọ pé ọ̀rẹ́ ẹ̀ ní Bella Shmurda ó ní ṣoríire olórí burúkú ọmọ ẹwẹ́nu ẹ̀ bí asin tí òrò ń jẹjẹ láti jọ yìí ẹ jẹ́ kí n play fún yín kẹ́ máa gbọ́. Ẹ má bínú ibo ni kìíní dẹ̀ tí wá wà ẹ má ṣàbínú ń bọ̀. Mo ń bọ̀. I feel okay. Ibo ló wà? Kí ló wá fún? Kí ló ṣẹlẹ̀ ó wálé? Àìdèjàre. Ó wà ọkọ̀ ń bá dùn ní I'm a big man now. I'm a landlord, I'm a big man now. Big man. You there for us, Abi? Sure you go this buju listening party. Check out. Time will be better. Bí ọwọ́ alẹ́ náà ṣì ni ó ṣì máa di bí one. Má lọ mọ tí o. Because I'm a GNC, I don't tire. I'm Dr. Kim Yololoye, a Nigerian journalist. Famous British singer and... ṣé gbogbo yín ti gbọ́? Ṣé gbogbo yín ti gbọ́? Bella Shmurda was praising Mohbad. Ó sọ fún pé ìwọ ni landlord ń sìn náà, ìwọ ni big man. Ṣé yín? Ó wà sarcastic ń bẹ̀ yẹn ni. Prime Boy too said the same. Ìyábọ̀ wá sọ fún wa pé Mohbad ò nílé. Ìyábọ̀, kí ló kàn ẹ́? Kí ni interest ẹ? Ṣé o fẹ́ dó bàbá Mohbad ni torí gbogbo ejò jíjẹ ni fún ẹ? Ibi méjì Ìyábọ̀ ní kò nílé. Bella Shmurda confirm pé ó nílé. Ìyábọ̀ sọ pé kò ní kámẹ́rà. Àwọn tó jọ ń ṣe landlord meeting, landlady tó ń bá wọn landlord gidi ṣe meeting. Wọ́n ní kámẹ́rà wà ńbẹ̀. What is Ìyábọ̀'s gain? Ṣó feel pé tí gbogbo wọn bá ní òótọ́ ló sọ, àwọn máa sọ pé òótọ́ ló sọ ni. Because Ìyábọ̀ has always been known as a liar. Àbí kò yé yín? She knows what she's doing. Ìtorí ẹni mo ṣe gbà fún ìkànnì. She comes online to pretend to make people believe what she's not. Abeg gbọ́ mi. Nǹkan méjì yẹn mo fẹ́ sọ fún yín. Tí n bá tún rántí nǹkan tí mo fẹ́ sọ, màá máa sọ fún yín lọ. Ẹ jẹ́ kí n fún yín nọ́mbà tẹ́ máa pè sí. Ẹni tó bá lè bá mi type nọ́mbà yìí kó bá mi type ẹ̀. Màá lè tag ẹ̀. Ẹ̀yin TikTokers àtẹ̀yin tẹ́ wà Instagram tẹ́ bá fẹ́ pè wọlé. Ẹ bá mi ẹ gba nọ́mbà iṣẹ́ ti gbọ́. Yeah. Màá pe nọ́mbà yín sì kẹ́ pè wọlé. Mo fẹ́ ṣe chat but màá jẹ́ kẹ́ pè wọlé because it is overdue. Ṣé ń gbọ́ mi? Kẹ́ pè wọlé yẹn ti wà overdue. Mbọ̀. Ìwọ tó bá fẹ́ pè wọlé náà tó bá fẹ́ bú mi, o lè pè wọlé náà o. Nọ́mbà tẹ́ máa pè sí is 074 269 26313.
074 269 26313. 074 269 26313. Thank you. Wọ́n ti bá yín type ẹ̀ sórí TikTok. Ṣé ń gbọ́ mi? Ẹ ṣé ẹ̀yin tẹ́ type ẹ̀ yẹn. Ẹ̀yin ti Facebook. Yeah. Some people yóò ní. Okay. Mbọ̀. Hello caller. Hello caller. No, ẹ má pè sí bí o. Number tí bá pè fún yín ni kẹ́ pè o. Caller ẹ má sọ̀rọ̀ yín lọ. Ẹnìkan pè sí phone tí mo fi ń ṣe nǹkan. Tẹ́ bá ẹni tó bá pè sí hold on caller. Ẹni tó bá pè sí phone tí mo fi ń ṣe nǹkan, mo máa block ẹ. Number tí mo pè fún yín ni kẹ́ pè sí. Ẹ sọ̀rọ̀ sókè mo ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ṣẹ́rí gbogbo wa la mọ̀ wípé aláyà chess press bí jẹ yẹn ó ní tó fẹ́ mú níbi ọ̀rọ̀ tó ń lọ yìí. Ṣùgbọ́n àṣírí tó ṣì wà bẹ́ẹ̀ ni pé Àṣànà Mọ́wùmí òun ló pa Mohbad. Báwo la ṣe mọ̀ pé òun ló pa Mohbad ní pé ìjọ tí wọ́n ti mú lọ sí inquest tó ti ní ṣàlàyé kí ló ṣẹlẹ̀ tó ti ń wí kàlùkàlù bàbá ṣe kinní bàbá ṣe gbá ṣé bàbá wà ń bẹ̀ ṣé Sam Larry wà ń bẹ̀ ìgbà tí ò ti rí ọ̀rọ̀ sọ kí ni ìyá Mohbad lọ síta kí ló mú ọmọ ẹ̀ lọ fún síta tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí bámọ yẹn tí wàá wọlé tí wọ́n ní kó sọ̀rọ̀ tó ń wojú àwọn èèyàn ibẹ̀ láti mọ̀ pé nǹkan kan tó ṣẹlẹ̀ yìí ó wà ní ọwọ́ Àṣànà ó sì wà lọ́wọ́ Àdúrà ìyá wọn sì mọ̀ sí ìyá wọn tó wá mọ̀ sí ẹnu ẹ̀ tó pamọ́ ó mọ̀ pé Àdúrà á lọ sí ó ní òṣèlè sọ wípé wọ́n jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ bí irin ni ọmọ yẹn fi ń kọrin o gbogbo àwọn tó bá mọ̀ sí ikú Mohbad Ògún ló máa pa wọ́n. Àmín Jésù. Gbogbo àwọn tó bá mọ̀ sí ikú Mohbad tí wọ́n bò mọ́lẹ̀ tí wọ́n fi dá bàbá Joseph Alọ́ba lóró Ògún á ṣèdájọ́. Àmín. Gbogbo àwọn tó wá mọ̀ sí tí wọ́n wá tẹ̀ mọ́lẹ̀ tán bò mọ́lẹ̀ tán wá mú òkú ọmọ yẹn tán fi ń ráre tí ìyá tó dẹ̀jẹ̀ lé lórí tí wọ́n ń fi òkú tó tún pawọ́pọ̀ tó ń fi ń ráre ohun tí ojú alábòsí ń rí nígbà tí wọ́n ta ẹ̀jẹ̀ ọmọ yìí sílẹ̀ tán pa Ògún tọ́mọ yẹn fi ṣiṣẹ́ tó fi kó owó yẹn jọ á ṣèdájọ́. Àmín. Ẹni tó bá wá ní ọmọ ọwọ́ ẹni yẹn o kó lọ gba ọmọ ẹ o kò sí nǹkan kan tó wà ní í ṣe pẹ̀lú ọmọ yẹn o ṣùgbọ́n tọ́mọ yẹn bá jọ́ máa lọ́ba kò sí tó máa ṣe o ṣùgbọ́n tí ọmọ yẹn ò bá kí ń ṣọmọ alọ́ba tí wọ́n wá torí alọ́ba tí wọ́n torí ogún tán fi pa ọmọ alọ́ba Ògún á ṣèdájọ́. Àmín. Ẹ ṣé mà. Yes ma. Hello caller. Ọ̀rọ̀ ńlá ni màmá yẹn sọ. Wọ́n ní irin ni Mohbad fi ń kọrin. Ògún ló máa pa Wùnmí ló máa pa gbogbo àwọn tó mọ̀ ń pa ikú Mohbad. The number to call is 074 269 26313. Ìgbà tí mọ́mí pè sí gbogbo kọ́ọ̀lù ń wọlé ó ń jápọ̀ pè mọ́ báyìí. 079 ti ẹ̀rí nọ́mbà náà mọ̀ ẹ pè wọlé o ká máa waste time lórí ká pè wọlé ló máa ń sọ mi o. If you want to call in ẹni pè direct ni mi lè pè direct If you are not calling in, are you calling in? Hello caller. Hello caller. Hello, Sister Bukky. Ẹ káàsán sà. Kí la fi àlẹ́ ṣe o? A dúpẹ́ sà. Ẹnlá ẹkú iṣẹ́ Ọlọ́run á sọ agbára yín dọ̀tun. Àmín Jésù. Àmín. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ tó sì dé òótọ́ tẹ̀ ń wá justice fún Mohbad. Ọlọ́run ọ̀run á dúró tì yín. Àmín Jésù. Ohun gbogbo tó ń jẹ́ dúkìá yín àti tó mí àti tí ò mí Ọlọ́run ọ̀run á ṣìjì bò ó. Àmín Jésù. Àmín. Ṣé rí ikú Mohbad yìí? Tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣèwádìí ní tòótọ́ àti lódodo, òun ló simple jù láyé. Bẹ́ẹ̀ni. Ó simple tó jẹ́ pé ibi tí à ń lọ amọ̀bẹ̀. Because
nínú ọ̀rọ̀ tí ó ta sí wa létí tí àwọn èèyàn tó wà lọ́dọ̀ wọn tó sọ wọn láwọn máa ń lógún 15 people ló ń gbé pẹ̀lú Mohbad. bẹ́ẹ̀ni sà. And ìjọba dẹ̀ wá cover gbogbo àwọn 15 people wọn jẹ́ ká gbọ́ any single statement lẹ́nu any one of them at all. So ohun tó fà á láti tó fi di pé bóyá à ń ṣọ́kọ dúdú rèé because à ń jà pẹ̀lú ìjọba kò ń ṣe ènìyàn àwọn ẹni tí àṣànà yẹn bá lò àwọn ni ẹni tí gọ́ọ̀mẹ̀ntì ń protect kò ń ṣe àṣànà gangan fún ara. a dà fún yín. ẹgẹ́ ìbáyìí kò ń ṣe àṣànà fún àṣànà kan lọ́kì to be in the midst ni kò jẹ́ anything ní àwùjọ àwọn ènìyàn but ó ti wáyé ẹ wá jẹ́ ká fọkàn balẹ̀ ọlọ́run tẹ̀mí ń sìn ọlọ́run tó dá omi tó ní omi ara àti ẹ̀jẹ̀ ara gbogbo ènìyàn ọlọ́run tó dá ọ̀run òun àti ayé ó ti fi àmì ìdánilójú sí wípé ìdájọ́ òdodo máa farahàn. ṣé ẹ rí kíní kan nínú mi dùn sí nípa bàbá Mohbad ṣé ẹ rí tòótọ́ àti lórí òtútọ́ ẹgbẹ́ fẹ́ gba ọ̀nà kọ́rọ́ yìí a fẹ́ gba the other way láti fi wá justice àti débi tá à ń lọ. wọ́n á ti kà lójú wọn ṣùgbọ́n ohun ọlọ́run máa ń ìgbà àkókò àti ìgbà tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan ọlọ́run máa ń ṣe fún ẹ̀tẹ́ àwọn ènìyàn báyìí. so inú mi dùn sí bàbá tí kò gbọ́ sí àwọn ènìyàn lẹ́nu wípé bàbá ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ lé bọ́ ọlọ́run máa ń ṣèdájọ́ tó pé ìdájọ́ ọlọ́run ó ju tènìyàn lọ kì í sí ẹni tó lè contest ẹ̀ ó ju ti tènìyàn lọ adá fún yín. so ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ ẹ̀yin ìwọ̀nba àwọn ènìyàn tí a mọ̀ lólóòótọ́ tẹ dúró yìí a rí gbogbo kan tó ṣẹlẹ̀ àtàwọn tó darapọ̀ mọ́ yín tó ṣọ̀tẹ̀ àtàwọn tó dúró sókè lọ́wọ́ tó ta ohun tó fà wọ́n sì wà lára yín o àwọn èèyàn tó sì ń bá wọn ṣe tó ti ṣe lẹ́kùnlẹ̀ yẹn sì wà lára yín o ṣùgbọ́n ọlọ́run ṣe ń tú àṣírí wọn tó ṣe ń fàṣírí wọn wọ̀nyí ọlọ́run máa fàṣírí wọn wọ̀n. ṣé nípa ti Mohbad mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà mo ní ìgbàgbọ́ ọlọ́run ti fọ́ wọn pé àṣírí máa tú àkókò ni ò tí ì tó wọn ló ṣe dàbí pé àṣírí ń wa à ń wa àkókò ni ò tí ì tó. so mo fẹ́ fi àsìkò yìí rọ̀ yìí ẹ̀yin olóòótọ́ wọ̀nyí ẹ̀yin tí a lè dárúkọ tán ọlọ́run ọ̀run á túbọ̀ máa fún yín ní okun àti agbára láti máa fi tẹ̀síwájú ẹ̀dẹ̀ bá mi kí bàbá Mohbad pé ìṣe wọn ìwà wọn gbogbo ìrìnsí wọn ló wu ọlọ́run dẹ̀ máa túbọ̀ ọlọ́run tó túbọ̀ máa túbọ̀ máa dá wọn láre gbogbo àwọn ènìyàn wọ́n dẹ̀ máa ṣòótọ́ tọ́dẹ̀ máa rí òótọ́ gbogbo wọn yẹn nìkan gbogbo ẹni kan dúró tì lágbára ọlọ́run kò sí ewukéwu fún anybody so gbogbo ẹ̀yin ọlọ́run ọ̀run wá túbọ̀ dúró tì yín o mo dẹ̀ dúró mo kí yín fún iṣẹ́ takuntakun God will bless you and my God will uphold you thank you very much my sister ọlọ́run á dúró tì yín. Hello, caller. Hello. Ẹ káàsán sir. Ẹ káàsán, ṣé wàá okay o? A dúpẹ́. Our very own supreme Iron Lady, the original of the original. God bless you. Continue doing what you are doing. Gbogbo iṣẹ́ pàtàkì tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ pátá lámọ̀. So Ọlọ́run á dẹ̀ máa fún yín ní oore ọ̀fẹ́. Àmín sà. Ṣé rí justice for Mohbad? Ó ti darí lépọ̀ mọ́ adìyẹ. Bọ̀ nǹkan ẹyọ kan tí mo mọ̀ tó dájú gbangba ni wípé justice yìí a máa rí adẹ ti súnmọ́ tán. Bẹ́ẹ̀ni. Supreme Iron Lady apọ̀ tá à ń tẹ̀lé yín ẹ̀ẹ́dẹ̀kọ̀ ajẹ̀pẹ́ lórí justice yìí. Àmín Jésù. Lórí justice yìí a máa gbà. Ṣé wàá rí ìmọ̀ràn pàtàkì kan tí mo ní fún àwọn tí wọ́n náà wọ́n parọ́ pé àwọn jà fún justice tí wọ́n bá jáwọ́. Mohbad is not an ordinary boy. That boy is a prophet. And I'm telling you today that with or without us, the justice will be served. And exactly. all the evil people, they will not go unpunished. Ẹ lọ kọ́lẹ̀. Àmín Jésù. Kò sí bó ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tí wọ́n fi ojú àwọn ènìyàn rí. Tẹ́tù wá ń ṣèké ṣáájú nínú justice yìí. Wàláì tẹ́lá ìsúnmọ́ bí láì lè mú jẹ. Àmín Jésù. Àtàbí tó bá jẹ́ wípé ikú tí ọmọ yẹn kú ni pé kò jẹ́ pé wọ́n pa á ni. Ẹ wá rí nǹkan yẹn kan DNA is a must o. Baba has been saying it and he's saying it that bàbá mi.
that no DNA, no burial, no justice, no burial. So láìpẹ́ láì jìnnà, mi mọ̀ bóyá lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ pa private autopsy tí wọ́n ṣe bọ̀. I know he's out there, and there's a press release about it. Mi mọ̀ bóyá ti gbọ́, but máa send it. So how to conduct private ones. Yeah, definitely, yeah. What ti so àwọn bàbá ti ṣe tí wọ́n bẹ́ẹ̀ ni. Wọ́n ti ṣe so ó dẹ̀ ti wà lórí press release. Results là ń dúró de bẹ́ẹ̀ ni. Results là ń dúró de bẹ́ẹ̀ ni. So ẹ jọ̀ọ́ gbogbo àtàǹjà fún justice ẹ ká lọ fọkàn balẹ̀. A ti wà very close to justice. Òun ló ń fà á tó jẹ́ pé rédèrèdè dáadáa. Àbí tí gbogbo wọn fi ń jábọ́ tó ń kú sọ́nà bí èéfín. So ẹ jọ̀ọ́ ó yí pọ̀ tó yìí máa ṣẹlẹ̀ rẹpẹtẹ tó jẹ́ pé àwọn èèyàn gbogbo wọn kọ́ ló máa délẹ̀ lérí torí wọn ò fi inú kan àtọkànkan ṣe nǹkan mi lọ bá wá sí the justice for Mohbad. But tó bá jẹ́ pé nípa àti gbàgbọ́ Olúwa gbogbo àwa tá a ti dúró tí Olúwa lórí justice for Mohbad yìí Ọlọ́run á dúró tì wá á dẹ̀ lọ́rẹ̀ mi wá. Sister Bukky Jesse, God bless you. Let me take your time. Okay, mo ti mọ ẹni tó sọ̀rọ̀ làgàtà mi. Ó dàbọ̀. Okay, bàbá mi ó dàbọ̀. Ṣé gbogbo yín rántí lẹ́ǹkan ìgbà tí Lagata kúkú ti sọ ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo ṣe dúpẹ́ lọ́wọ́ àǹtí kan fún yín. Ẹ jẹ́ hold on ma àbí sir ẹ bá mi hold on ṣe gbọ́. Now ṣe mọ̀ pé mo sọ statement kan fún yín lẹ́ǹkan ṣé gbogbo yín rántí. Mo ní kẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àǹtí kan. Ṣóyè yín. Mo ní kẹ́ dúpẹ́ lọ́wọ́ àǹtí kan. Ṣé ń gbọ́ mi? Tí mo ní àwọn àǹtí kan tí mo ní dárúkọ mo dẹ̀ ní dárúkọ wọn náà. Because mo mọ̀ pé many people ń wo owó nu GoFundMe. Ipe owó yẹn pọ̀ kó lọ ṣe nǹkan. Àti gbégbèsè lórí autopsy. Ṣé ń gbọ́ mi? Ṣé dẹ̀ rí ẹni tó bá wá ń ṣe ẹni tó lọ bá mi la identity ẹni náà but mo mọ̀ pé èèyàn ńlá ni èèyàn tí ò ní fi gbá kan bọ̀ kan nínú ṣé wá rí ìgbà tá fẹ́ bẹ̀rẹ̀ kíní yẹn àwọn èèyàn ò dáwó rárá àǹtí tí mo ní kẹ́ dúpẹ́ lọ́wọ́ yẹn àwọn ló gbé odindi owó tán demand sílẹ̀ tí mo ní disclose bí báyìí àǹtí yẹn ló gbé fún wa ní kìsì báyìí ṣé ń gbọ́ mi kìsì báyìí ló gbé fún wa so tẹ́ bá ń wo owó nú GoFundMe tẹ́ rò wípé kí náà fẹ́ fi ṣe wọ́n fẹ́ nà jẹ ni wọ́n máa dá owó yẹn padà fẹ́ nìyẹn ó yá wa ni ó gbé fún wa because àwọn èèyàn ò dáwó a dẹ̀ ní ìdówó yẹn ó dẹ̀ ní ká yìí lọ lò ó tó bá ti dáwó yẹn tó bá ti pé à kó fóun padà òun làǹtí tí mo ní kẹ́ ṣe pé mi sọ Lagata tó wá dárúkọ sìn ni mo ṣe ní òkè kẹ má rò bí pọ́n ti ṣe kí wọ́n tún ní ìdówó fún owó yẹn tóbi gan tí mo lè sọ mí báyìí ṣé nǹkan tí mo sọ yẹn àǹtí yẹn ló kó sílẹ̀ ẹ ṣe ìyá mi so màá máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká máa gbọ́ kíní lọ yẹ ẹ pàṣán mà ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. Ẹ káàsán ẹ kúṣẹ́ Elédùmarè á wà pẹ̀lú yín. Àmín mà. Mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ àti bí gbogbo àgbáyé lè ṣe dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀mí yín á gùn. Àmín àti gbogbo àwọn tó ń jà náà pátápátá. Ẹ̀yin náà fún ara yín ní fi ẹ̀mí yín jì. Àwa gan náà ká bẹ̀rẹ̀ náà justice ó ti ṣojú wa. Àmín Jésù. Lágbára Èdùmàrè. Àmín. Wọ́n fẹ́ fi yé yín mọ̀ pé ṣe rí nǹkan tẹ̀ ń ṣe is far beyond even justice for Mohbad. What you are doing is to restore back what faith in Nigeria judiciary system. That you can actually get what justice. Benima. In an injustice country. Country, exactly. You are setting the record straight. And for the sake of people don't feel they can just kill. And that is it. Benima. It's sending a message to them. Ipe baby to schedule. Benima.
things are not as before. Wọ́n lè lówó, wọ́n lè lágbára, ṣùgbọ́n fẹ́ ìjà lọ fẹ́ agbómìíràn wọn ṣubú. Àmín. Lágbára Èdùmàrè. Àmín. So continue to do what you are doing. Àwa kan lè máa sọ̀rọ̀, ṣùgbọ́n fẹ́ àti rí justice mi ní sọ́jú yẹn lọ. Àmín. Well done, my sister. Ẹ ṣé ma, Continue láti máa ṣe nǹkan tẹ́ ń ṣe. God bless you, ma. Yes, ma. I'm blessed too. Yes, Sis, ma. love. Ẹ Yeah, ṣé bye. ma. Bye, ma. Bye, ma. Bye. Mi ní pé nọ́mbà mọ́. TikTok ti restrict wa, but àwọn èèyàn ṣì ń rí mi. Àwọn èèyàn kàn lè join mọ́ ni. So mi ní pé nọ́mbà mi mọ́. Ṣó ti yé yín, ó yẹ pé wọlé. Because ti ṣe pé nọ́mbà yẹn TikTok ń restricted. Hello, caller. Hello? Hello, caller. America dẹ̀ lẹ́ni tí ń pè àtúgbé sìn wọ́n tún sọ̀rọ̀. Hello, caller. Ṣé ń gbọ́ mi. Okay, mo ń gbọ́ yín ìyá mi, ẹ máa sọ lọ, mo ń gbọ́. Okay, ẹ kú iṣẹ́ títa Bukky. I like your hairstyle. You're looking so pretty. Okay, so nípa ọ̀rọ̀ ilé Mohbad yẹn. Mohbad ló ra lé yẹn o. Ẹ má jà kàtìkàtì ṣẹ̀pẹ̀tẹ́rì ló kò yẹ yín bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Prime Boy ṣe fídíò kan tó gbé síta tó jẹ́ pé Mohbad fi gbogbo lé yẹn hàn báyìí tó sọ pé kó wá bá òun jọ kó òun ti ra lé nípa àwọn máa wẹ̀ tó fi gbogbo everything hàn. Prime Boy show ẹ̀ síta. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀? Mo ń gbọ́ yín mà. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín mà. Lẹ́nì kejì, àwọn mi lè rò pé bóyá nǹkan tí mo fẹ́ sọ pé bí a kò rí. Ìyábọ̀ Òjó ṣẹ̀pẹ̀tẹ́rì gbogbo bó ṣe gbogbo akitiyan kìràkìtà ẹ̀ tó ṣe ń kí Wùmí lẹ́yìn. Ó ti níye tán promise ẹ̀. Owó Mohbad ló wọ gbogbo wọn lójú tí gbogbo kékeré. Ẹ rí pé royalty ni Ìyábọ̀ máa ń dá ọkọ lójoojúmọ́ ni. Royalty ló wà tọkọ ẹ̀ ń tágẹ̀tì. Owó yẹn ló wọ̀ lójú. Ó ti níye tán promise ẹ̀ kí tó ṣàbáwá ṣe báwa confuse àwọn èèyàn. Òmùpọ̀ lérò lẹ́yìn ìgbà wo ìkòkò bọ́ bá sásùn. So people cannot believe it, but owó Mohbad ni gbogbo wọn dúró de kan fẹ́ pín irọ́ nẹ wọn ò ní rí pín wọn ò ní rí owó ọmọ ọlọ́mọ yẹn pín ẹ tó díù sí ló máa jẹ́ owó ọmọ yẹn kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. So owó yẹn ló wọ̀ lójú tó fi ṣe gbogbo kàtìkàtì tó ń ṣe yẹn owó yẹn ni ẹ ṣe ti ta Bukky. Ẹ ṣe mà. God bless you. Yes, ma. Now ṣé mo bí tí mo ti mọ̀ pé àwọn ìjọba yìí èèyàn kan fún mi lóye ó ní olóòótọ́ of Elégùṣì land olóòótọ́ of Ìkàtẹ̀ land. Hello? Hello, caller. Hello, Sister BJ. Hello, good afternoon. Good morning from here. Good morning, ma. Okay. Permit me to speak English. I'm not too fluent with Yoruba. Ẹ sọ Òyìnbó ma, àwa tá kò gbọ́ Òyìnbó pọ̀ ni. Ṣùgbọ́n ẹ sọ Òyìnbó. Mo gbọ́ Yoruba dáadáa, but I cannot speak it fluently. Okay, ó yẹ bá wa sọ màá manage ẹ bẹ́ẹ̀ máa ẹ sọ Òyìnbó yín. Okay, Sister Bukky, this is I'm coming from a different angle right now, and this is directly to you. Yes, your page has been about Mohbad, and other issues in the society. But for me, I come to your page to laugh again, because for some of us, like for me, going through some health challenges, you don't have any reason to laugh. You don't have anything that satisfies you. I'm sorry, ma'am. Continue. Coming to your page, there's some funny things you do. I just laugh. Ẹ má ké mọ́mí. Ẹ má ké. Ṣé ní bẹ́ẹ̀ ṣe wá ń bá mi sọ̀rọ̀ last time? Ọlọ́run máa fún. It just makes me laugh. Oh. So I just want to thank you that in as much as you're fighting for justice, you're adding some kind of humor to it. And it makes me laugh. It makes me laugh. Thank you so much for all you're doing. Just know that you're a blessing. And I love you. God bless you. I wish you divinely name, ma. Ọlọ́run á wò yín sàn. This cry will be the last cry you will cry because of your ailment in Jesus' name, ma. Mommy,
Mo lè jẹ́ lásán sí yín o, mo lè jẹ́ Bukky Jesse o, but please connect. I want you to connect your faith with my faith. Jehovah ọba tó ń wò yàn sàn á bá mi wò yín sàn. Mo fẹ́ mọ àìsàn náà. Ọlọ́run á wò yín sàn. Kò tí sọjọ́ tí nǹkan kan máa ṣẹlẹ̀ sí yín gan. Ọlọ́run á wò yín sàn. By the reason of your call this afternoon, Jehovah will heal you. I sanctify you with the blood of Jesus. Emma Kemomomi. You don't need to disclose yourself. But I will pray for you from now. And you will call on this chat again to give us a testimony regarding today. In the mighty name of Jesus. You say you go to my platforms to laugh. Yes. Mommy, bẹ́ẹ̀ ṣe wá ní trust inú mi tẹ́ fi sọ̀rọ̀ ẹ́ síta níbi tí gbogbo over 3,000 people ti ń wò yín. Ọlọ́run á wò yín sàn. Amen. Ọ̀rọ̀ yín Ọlọ́run á fi ṣèyanu lójú ọ̀tá. Ẹ máa padà pé chat iṣẹ́. Ẹ máa fún gbogbo wa ní testimony ayọ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Kristi Olúwa. Ṣáwọn family yín ni mommy. Ṣáwọn family yín mọ̀ wò yìí. Mommy. Say that again, ma. Àwọn family yín ni àbí? Àwọn ni mò ń wò yìí. Yeah. That's my husband and my children. Nothing is going to happen to you, mommy. Nothing. Amen. I will save your number. I'm not going to call you. I will just be praying for you. Okay? Thank you, I will not talk to you until you call me back to give me your testimony. Thank you so much. I love you, ma. Amen. Thank you. You are not I love you. alone. Thank you. Bye, ma. God bless, ma. Bye-bye. And truly, you can't dance to save your life. I can't. Ẹ ti rí gbogbo tí mo jó lọ́sàn. Mo ti jó gbogbo. God bless you, ma. Thank you, ma. God bless you. Bye-bye, ma. Bye. Hello, caller. Caller, iṣẹ́ àwọn ọdọ mi. Caller yẹn. Hold on, bàbá mi, hold on. Mo ń ṣe nǹkan kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ jẹ́ bá mi gbàdúrà fún àwọn ọmọ mi yẹn. Daddy mi, hold on o. Mo ń ṣe Instagram mi lọ́wọ́ ni. Gbogbo èèyàn ni daddy mi. Bàbá mi, mo ń bọ̀ o. Ọmọléèwé làwọn tẹ̀ ń bá sọ. Kò mátà. Gbogbo èèyàn ni daddy mi, gbogbo èèyàn ni mọ́mì mi. Kò mátà daddy mi. Ẹ má worry. Ní ìtúsí bẹ̀rẹ̀. Ń bọ̀, ẹ má bínú sá. Mo ń try láti share video yẹn sórí Instagram ni, but it's messing up, man. When you can share, mo dẹ̀ ti share. I don't know what is happening. I don't know. This card, put this card. Ẹ má bínú sá. Ẹ jọ̀ọ́, ẹ má sọ̀rọ̀ yín lọ kí n máa gbọ́. Èmi á máa ṣe nǹkan tí mo ṣe, ẹ má sọ̀rọ̀ yín lọ. Ẹ ṣeun gan gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ Mohbad. Ọlọ́run ní jẹ́ kẹ́ fi rú ẹ̀ gbà. Àmín Jésù. Kíní kan ń ṣẹlẹ̀ o. Àwọn ọlọ́pàá Èkó ṣé tírénì tí wọ́n yàtọ̀ sí tọ̀sùn ni? Torí irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ó ṣẹlẹ̀ ní Òṣogbo láìpẹ́ yìí. Tẹ́ bá rí báwọn ọlọ́pàá wá ṣe yá a rí ìyàwó mú through phone forensic. Ó jọ mí lójú. Kí ló dé táwọn ṣe phone forensic lọ́rọ̀ Mohbad? Now, daddy, ẹ jẹ́ kí sáré answer question yẹn. Ó wà so obvious sí everybody pé ẹni tó wà nídìí ikú tó pa Mohbad, ó mọ ìjọba, ó mọ Sanwó-Olú, ó mọ àwọn ọlọ́pàá. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni daddy, báwo la ṣe máa sọ pé kán gbé àwọn Sam Larry Naira Marley wá sí inquest kí George máa sọ fún wa pé àwa ni ká lọ wá dírẹ́sì wọn? Ṣáwa ló jẹ́ ká wá dírẹ́sì àwọn Naira Marley, Sam Larry àti nurse? Ṣèbọn ọlọ́pàá ló jẹ́ kó mú wọn wá kó fún wa ládírẹ́sì kó gbé wọn síta? Àwa ni George sọ fún pé ká lọ máa wá dírẹ́sì. Nigerian police, Lagos State Police, I'm gonna be calling you out from today. Daddy, ṣèbọn òun lẹ sọ yẹn. Ẹ sọ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ó ṣẹlẹ̀ lọ́ṣun recently. Ó ti ṣẹlẹ̀ ní ìsìn lóṣogbo, wọ́n ti mú yàwó. Ṣé gbogbo yín gbọ́? Very comfortable man, young man, olówó lọ́wọ́, just like this. Ọkọ ẹ̀ fẹ́ yàwó mi. Torí ẹ̀ ló dẹ̀ ṣe ráyà kìlà. Ó dẹ̀ pa ọkọ yẹn pẹ̀lú ìrànlọ́wọ́ tiẹ̀. Òun náà fi pílò mú ọkọ lórí mọ́lẹ̀. Ó dẹ̀ ti jẹ́wọ́ tó wà lọ́gbà ẹ̀wọ̀n ló Iléṣà ní sìn. Ó ṣẹlẹ̀ lóṣogbo ni. Kí ló dé tí tèkó ò lè rí bẹ́ẹ̀? Ṣé tírénì Ọ̀ṣun state ó yàtọ̀ sí police command Èkó? Daddy, ẹ túmọ̀ nǹkan. Daddy, ẹ túmọ̀ nǹkan. Daddy, the fact pé Sam Larry tún sọ níjọ́ tó sí Mohbad,
Only all stations settled. All case closed. Wọ́n ti gbé sí. Nigeria police dẹ̀ jókòó síbẹ̀. Ẹ jẹ́ bá mi tagi àwọn olórí wọn yẹn. Kí lorúkọ wọn? Ẹ bá mi máa tagi wọn bẹ́ ṣe comment yẹn. Wọ́n dẹ̀ jókòó síbẹ̀. Ṣé bẹ́ gbọ́ nǹkan tí Sanwó-Olú sọ? Bàbá mi, ẹ gbọ́ nǹkan tí Sanwó-Olú sọ ni. Sanwó-Olú ti sọ náà. Ìgbà tó béèrè pé báwo ni justice for Mohbad. Ó ní ṣé Mohbad nìkan ló máa kọ́kọ́ kú ni. Kò yé mi o. Kéèyàn máa bẹ̀rù láti wá Nàìjíríà. Ó yẹ pé tàbá tẹ́nìkan bá bínú ṣe ó kàn lè gbé pẹ́. Ó lè pa ẹ̀. Àpagbé ló máa ṣe. Ó dẹ̀ ti pagbé nìyẹn. Ẹ máa bẹ́ tòrí lọ. Ẹ ṣé sà. Yes sir. Ẹ ṣé sà. Yeah. Bye sir. Hello caller. Hello caller. Hello? Hello ma. Hello, good evening. Emma, I just want to put a few words to what is going on about Mohbad's, issue. Okay. The most annoying thing, annoying me. Wumi, she's so annoying, first of all. It's a shame on Nigeria as a whole. It's a big shame. Tani ijoba, ijoba lang pa won tan pe ni ijoba yi. The truth is there for them to bring out, but it's hard for them to say the truth. Yo, Bolaye, I have a doctor, a friend. He told me only 100 years. Thomas autopsy wọ́n máa rí kú tó pa. Wọ́n náà máa rí kú tó pa. Wọ́n ṣe autopsy Nigeria. Wọ́n ní wọn unknown ní kú Mohbad. But gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí. Aunty, ẹ jẹ́ kí n sáré chip in. Ṣé mọ̀ pé ìgbà táwọn bàbá Mohbad challenge wọn tó lọ sí Punch. Ipe autopsy tó gbé jáde yẹn ipe irọ́ ni. Ipe Lagos State government wọn bọ́ta challenge nǹkan tá sọ. Because wọ́n mọ̀ ipe irọ́ ni nǹkan táwọn gbé fún wa. Honestly, this is a big shame. It puts people to tears nítorí Ọlọ́run irú ìdójútì wo ní Nàìjíríà ìjọba whatever tá ń pè wọ́n yìí fi dójútì yàn láyé yìí. Ìlú oríṣiríṣi ló wà lágbàáyé. Tí Nàìjíríà ṣe rí báyìí nítorí pé wọ́n mọ èèyàn kan mọ ìjọba. But it can only be for a while. Gbogbo tó ń ṣe yìí. Kò sí ní téèyàn ṣe tí ò ní lẹ́san. Bẹ́ẹ̀ni. Ìyábọ̀, ó tún wá jẹ́ the most annoying human being. From day one, I can never stand her. Ẹ̀yin ni kọ́kọ́. Mi ò mọ tí Ìyábọ̀ jẹ́ olóòórùn onídọ̀tí. Orí jìnnìjìnnì ọmọ tó ti nà rí ládùúgbò London. Olóòórùn tó ń fòbò gba nǹkan kiri. Ìwọ ń dá sọ̀rọ̀ ta ló fi ẹ́ ta ló jẹ́ ìwọ tó lọ school tó kàn ṣe múfì ìdọ̀tí kan tó sọ̀rọ̀ ẹ̀ dèèyàn. Ó lẹ́ni nínú ọ̀rọ̀. Ìyábọ̀ tó máa fi parí ọ̀rọ̀ Mohbad tó wá tún dá sí. Ó máa ṣẹ̀sín ayé. Àmín Jésù. Ta ló pè ẹ́ ìwọ tó illiterate tó lọ school tó máa fake òyìnbó lórí kíní pẹ̀lú one ugly old man tó ń date. Ṣé ẹ̀ náà ń pè lọ́kọ? This dirty Igbo smoker man. Ìyábọ̀, ó máa tẹ́ o. Ó máa tẹ́ kó máa gbọ́ níbi tó bá wà pẹ̀lú ojú ẹ̀ ṣáńkó bí ojú ìyá 90 yẹn. Watch yourself. Wumi, your hand has come. Àti tó o bá mọ̀ nípa tó ṣẹlẹ̀ yìí. Tó o bá sì mọ̀ bẹ́ẹ̀, o ní problem. But tó bá mọ̀ bẹ́ẹ̀ tó o jẹ́wọ́. Ẹ̀mí mímọ́ á dojú sí ẹ. Ọlọ́run, because it's a pain. Ikú tí ọmọ yẹn kú, is it hard for you to say the truth? Wà wá máa fàtàmọ́mátàmọ́ nǹkan tí ò ṣẹlẹ̀. Á máa sọ̀rọ̀ Èkó, máa sọ̀rọ̀ Abẹ́òkúta. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe àmọ́ máa wá lọ sórí IG, wá lọ máa sunkún. Fuck off! Àbúkì bá ìjà rẹ̀. Ẹ ṣé mà, yes ma. Mi lè pe nọ́mbà ni TikTok máa mú wa wálẹ̀. Hello caller. Hello caller. Hello caller. Ìyá mi kí ni o. Ẹ káàsán mà. Ṣé ẹ gbọ́ mi? Ẹ káàsán ìyá mi. À ń gbọ́ yín. Dáàmú. Àmì àtẹ̀yìn. Ọlọ́run á dín yín nú. Àmì àtẹ̀yìn náà. Gbogbo ọkọ tẹ fẹ́ ní ìgbésí ayé Ọlọ́run á ṣe ní jù bẹ́ẹ̀ lọ sí dada. Gbogbo àwọn ọmọ yín máa ṣe ń ṣe pàṣẹ. Sorry. Hello caller. Ó ti cut. Mọ́mì tó pè é. À ń gbọ́ yín mà. Mọ́mì máa ń dùn láti ṣó owó. Tí bá ti dé láti di ibi iṣẹ́ báyìí, máa sáré gba ìmísí lọ́wọ́ àwọn ọmọ mi máa lọ sí pálọ̀ sí sábùtì ẹ bá mi tẹ̀ sí. Because abiyamọ tó pọ̀ tó mọbi tí justice ń lọ ó pọ̀. Mohbad ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí mò ń gbàdúrà ọmọ ológo bẹ́ẹ̀ yẹn níbi ilé yìí láti tọ́jú.
mo ń gbàdúrà ọmọ ológo bẹ́ẹ̀ yẹn ní ìdílé mi láti tọ́jú kọ́ náà ń ṣe fún ìyá Mohbad tí ó mọ̀ tọ́nà ń dẹ̀ tún sọ fún láti kékeré ó wá sọ̀pọ̀tì àwọn tó pa ọmọ ẹ̀ torí ìyí tó máa jẹ tí wọ́n kó mọ̀ pé Mohbad lé commercial mẹ́wàá tóun ni kò ní sọ̀pọ̀tì ẹ pa ọmọ ọlọ́mọ Mohbad tí ń sọ kó tó kú ẹ̀dẹ̀ ń ṣe sí ní gbọ́ gbogbo àwọn èèyàn ń bí Mohbad pé Mohbad àwọn obìnrin ṣé gbogbo àgbáyé tó ń ṣe yìí náà ṣọ́tìtì èmi ṣe pẹ̀lú Mohbad ẹyọ kan pẹ̀lú wọn ẹ̀yin ò wá mọ ohun tí àwọn pípù yẹn ń ṣe wọ́n ń ṣe èdè láti rí kinní ìfọ́lẹ̀ wà láìsúmọ́bì láìlà sí láwù àmì tó ń fi Ọlọ́run ti ẹlẹ́rìí ọmọ aláṣẹ ní àṣírí máa tú tó jẹ́ pé ìyìn aṣẹ́wọ̀n gbogbo wọn tó máa ṣẹ̀wọ̀n ló máa pọ̀. àmín Jésù àmín. gbogbo àwọn àbúrò. ẹ jọ̀ọ́ mà ẹ ó dọ̀ mà mo máa fi èdè Yorùbá pé nọ́mbà yẹn torí TikTok 0 7 4 2 6 mi ti ẹ̀rí nọ́mbà náà mọ̀ ẹ̀yin ti Facebook mo ti pin nọ́mbà yẹn mo ti pin ẹ̀ sísàlẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ mà tó bá tún ti ok no hold on ma nọ́mbà yẹn is 0 7 4 2 6 9 2 6 ẹ̀ta ọ̀kan ẹ̀ta 0 7 4 2 6 9 ẹ̀fà ẹ̀ta ọ̀kan ẹ̀ta ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. àti àwọn àbúrò tó dákẹ́ àti àwọn ọ̀rẹ́ tó dákẹ́ àtàwọn ìjọba tó ń ṣe bó ṣe nìyẹn gbogbo ẹni tó bá rí kamari justice fún wa pé kí gbọ́dọ̀ tí Mohbad sí ló máa kú tọmọtọmọ. àmín Jésù. torí gbogbo abiyamọ lára ń ta ohun tẹ̀ ń ṣe anífẹ̀ẹ́ sí o Ọlọ́run àbẹ̀ máa wà pẹ̀lú ní Ọlọ́run àti ìṣọ́ tó ní á dàbò ni ẹ jẹ́ wọ́n bá wa bẹ bàbá Mohbad ó kọ̀ má máa lọ sọ́dọ̀ anybody just anyhow kọ́ dúró pẹ̀lú àwọn tó ti mọ̀ tó lóòótọ́ pẹ̀lú wọn wà láìsúmọ́dé láyé àti láwọ́ a máa rí justice. àmín mà ẹ ló kọ́là. ẹ ló bí ṣe. yẹ. ẹ kú ètò. ẹ káàsán mà. ẹ kú ètò bíjì. ẹ káàsán. ẹ káàsán ẹ kú ètò. ẹ wò ó bíjì kò sígbà tí ẹ bẹ́rù mi bá ti lè kí ni máa ń bàjẹ́ ni. ṣé wá rí bàbá yẹn gbogbo bàbá ni bàbá yẹn máa ń ṣe ń báwo nìyẹn ṣe máa ní ẹbí tó jẹ́ pé bàbá yẹn kọ́ lójú gbogbo ọmọ nígbà tó jẹ́ pé òun ló tọ́ nígbà tó jẹ́ pé òun ló tọ́ ni torí èyí ló ṣe tí wọ́n ṣe fi sí ìyá òun tọ́jú tó ọmọ ó kàn wá jẹun ni ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé torí èmi kan máa rò pé àwọn èèyàn ńlá kan wà ń jẹ ọ̀rọ̀ báyìí tọ́rọ̀ náà kì í gbé báyìí ṣùgbọ́n mo máa tún wo ọmọ yẹn pé ọmọ yẹn kì í ṣe ọmọ lásán báwo ló ṣe máa dé ìtọ́ tó máa lọ sí padà ó sì bí mo fi wo ọmọ yẹn padà gbogbo ó dẹ̀ di ọjọ́ mo wá ní ìgbàgbọ́ pé gbogbo tó mọ̀ nípa ẹ̀ lórí gbogbo àwa táà ń ṣe justice for gbogbo àdìyà lágbára kankan ọdẹ ń wò wá pé èèyàn lásán àwọn èèyàn lásán láti ìpínlẹ̀ pẹ̀lú. agbẹ́kẹ̀ lọ́lọ́run. ìjọba ní ìgbàgbọ́ pé Ọlọ́run á ṣe mẹ́wàá. àmín. Ọlọ́run á ṣe mẹ́wàá ní àtúntà rẹ̀ náà. àmín. bẹ́ẹ̀ ṣe dúró ṣe ti ṣojú ìlú dùn. àmín àti gbogbo wa náà. Ọlọ́run máa fi ọ̀rọ̀ ọmọdé á fi pọ́n ilé. àmín àti gbogbo wa náà. á fi kó gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ja ìjà yìí ní agbẹ́dẹ̀ pẹ̀lú owó wọn á fi pọ́n wọn lé. Ọlọ́run ní tó títí wà lórí ẹ̀. àmín Jésù. ní agbára Ọlọ́run gbogbo ẹ tó mọ̀ ń papò ọmọ náà àṣírí wọn ò ní bò. àmín Jésù. àṣírí wọn máa tú. àmín. àṣírí wọn máa tú láìpẹ́ láìpẹ́. lọ́la wípé gbogbo àti àmọ́ gidi tó ń wo ọ̀rọ̀ ọmọ náà ní ọ̀rọ̀ ọmọ náà wọlé kú. ìfẹ́rí ṣàdíje gbogbo tó dẹ̀ wà ní kọ̀ọ̀rọ̀ tó ń ṣàánú àwọn ìnílùú ọmọ láyé wọn. àmín. gbogbo àwọn tó gbó ti bàbá yìí tó ń ṣàánú wọn nílùú ọmọ wọn. àmín Jésù. wọn ò ní sí àwọn láyé wọn. má jèrè ọmọ wọn. àmín mà. nígbà tó bá wà ní ìṣòro Ọlọ́run á gbé àwọn kalẹ̀. àmín Jésù. Ọlọ́run á ṣàánú wọn. àmín. ẹ wo Ọlọ́run bá wa tù ìlú wa ṣe. àmín Jésù. Ọlọ́run bá wa tù ìlú wa ṣe. ẹ ṣé mà. ẹ kú ọ̀rọ̀ yẹn. Hello caller. Hello caller. Hello caller. Hello. Hello caller. Hello. Yeah, hello caller, mo ń gbọ́ yín.
Hello, caller. Hello, mama. Ẹ káàsán. Ẹ káàsán, ṣé wà pa? A dúpẹ́. Àbólúwa kó dá wọlé yín. Àmín Jésù. Gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ justice yìí, Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín Jésù. Ó ṣe ni láàánú, it is sad when we think about this Mohbad case. Tawari ti gbogbo everybody tán ṣe ń ṣe, it is so sad. It is glaring that the government have something they are covering up for Okay, someone. York daddy ló sọ̀rọ̀. Okay. Yeah, I'm going. I look for you. Àwọn followers yìí náà ti ń kọ sí mi. Àwọn I'm going. So it is actually sad the way the government has treated Mohbad's case. And but one thing we keep doing is let us keep up what we are doing. Yes. We keep calling them out Bẹ́ẹ̀ni ẹjọ́. till they will do the needful. Bẹ́ẹ̀ni. And I'm so sad. Baba jáde, Baba ní ẹjọ́, ẹ̀yin abiyamọ ayé, all Nigerians both home and abroad, assist me. I'm a carpenter. I don't have money. He put up a GoFundMe. It is so sad that some useless, old, retired, depressed women they are now going about saying that all the things sukun kiri torí pé àwọn èèyàn ń dá owó tí wọn owó tó as in ó máa ń yà mí lẹ́nu pé orú àwọn wò lélẹ̀ orú àwọn ẹ̀dá wò lélẹ̀ yìí kì í ṣẹ̀yìn lẹ ṣiṣẹ́ owó tí wọ́n bá kó wọ́n rí bàbá yẹn pé ẹ jẹ́ ká ṣàánú ọ̀pọ̀lọpọ̀ yàn ló ti sọ pé ìwọ ọ̀rọ̀ Mohbad yìí o Ọlọ́run etí tèmi lélẹ́yìí o mo fún bàbá yìí o Ọlọ́run dẹ̀ torí ẹ̀ ó dẹ̀ ń dá àdúrà ó ń dá wọn lóhùn àdúrà wọn àwọn kan wá ń pariwo kiri ìgboro ìṣòwò wọn ni then meanwhile mo fẹ́ ṣàkíyèsí yín sí nǹkankan mo fẹ́ kẹ́ gbọ́ ṣe conversation dawa class àti Wùmí ṣe rántí conversation yẹn. Uncle mi ń wo èèyàn kankan I swear to God. Torí ẹ̀ nǹkan. mo fẹ́ tó bá yẹ pé gbàgbẹ́ lè gbà mí láyè kíkan play few nǹkan tí Wùmí sọ ń bì kan kíkan play ẹ̀ fún yín kẹ́kàn gbọ́ díẹ̀. Kí ló sọ ń bẹ̀? Ṣé gbà mí láyè mà? Kí ló sọ ń bẹ̀? Okay, she was saying that she came out for Baba that the reason why she made that phone call to fi bú Baba ń gbà yẹn ìgbà tó ń try láti ṣe damage control. That she came out for Baba because of the way Baba was going. That if anything should happen to Liam, that Baba will die too. That was the statement she made. Yeah. That means she's referencing that in your consistency your call Liam then in Yeku. So if anything happens to this boy now, Baba will die too. Ọ̀rọ̀ ẹ̀ ni. Nǹkan mo wá fi connect ọ̀rọ̀ tá à ń gbọ́ fínífíní pé wọ́n fẹ́ jọmọ sí third mainland bridge lálẹ́ ẹjọ́ yẹn. Alẹ́ ẹjọ́ yẹn náà la gbọ́ last now. Bẹ́ẹ̀ni. So definitely Mohbad tó try láti jù sínú omi ó kú. Ó kú. So tí bàbá náà bá tún try láti ṣe anything, apá. That is so it is outside. There is also pity that Nigerian police ojúgbà mi ti fún wọn ó kù ká ètò gbogbo àwọn tó lọ́wọ́ sínú ikú bàbá àtàwọn tó tún help wọn wọ́n tún fẹ́ cover up gbogbo olóògbé ọmọ wọn ló máa kú fún wọn. Àmín Jésù. Ẹ ṣé my God continue. Ẹ ṣé my uncle ẹ ṣé o ẹdẹ kú gbogbo challenge tẹ́ ṣe náà Ọlọ́run á dúró ti gbogbo yín o we appreciate you. God bless you. The one and only Iron Lady we know. The one and only Iron Lady we know. Thank you very much. God bless you, my daddy York. Yeah. Ọ̀rọ̀ yẹn make sense lóòótọ́ o. Ṣé rántí pé ìjọ́ tí Mohbad fẹ́ ju ọmọ yẹn sómi, ìjọ́ yẹn ló kú tá gbọ́rọ̀ ẹ̀ mọ́. Ó dẹ̀ sọ fún bàbá Mohbad, hold on aunty. Hold on ma. Ó dẹ̀ sọ fún bàbá Mohbad náà pé tí bàbá Mohbad bá try ẹ̀, wọ́n máa kú. Ó yẹ máa sọ lọ ìyá mi ẹ yí nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀. Ẹ yí nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀. À ń gbọ́ yín mà. À ń gbọ́ yín. Hello. À ń gbọ́ yín. Ẹ jẹ́ ìwọ́n fọ̀. Mo ń gbọ́ programu yín lọ́wọ́ ni. Mo ti rí náà. Hello.
ṣe nǹkan tẹ́ ń ṣe yìí tó bá wo gbogbo Nàìjíríà tó bá lè mú èèyàn mẹ́ta jáde tó máa fi orí ara ẹ̀ gbé nǹkan tẹ́ ń ṣe yìí á hard kan tó rí mẹ́ta. So Ọlọ́run tó fún yín lágbára tẹ́ fi ń ṣe àti Mohbad fúnra ẹ̀ náà tó jẹ́ sùn tó jẹ́ kẹ́yìn náà rest nítorí ó fẹ́ kẹ́ ṣe yìí náà á dúró tì yín. Àmì àti gbogbo á wà lẹ́yìn yín á dẹ̀ jà fún yín. Àmì àti gbogbo ṣé mo táyé lè kọrin kékeré kan fún yín. ẹ kọ́ ìyá mi ẹ kọ́ tóun yóò bá bàjẹ́ ní tèmi. Bukky, Bukky, oh, Bukky, Bukky, you don't come, oh, Bukky, Bukky, you go come again, oh, Bukky. Whether they want it or not, bó ṣe máa máa dé, bó ṣe máa máa wá nìyẹn, wọn ò ní rí nǹkan ṣe sí lágbára Elédùmarè. Pẹ̀lẹ́, bàbá ṣe lọ, Ọlọ́run wà lẹ́yìn ẹ. Àmì ma, ẹ ṣé ma, God bless you ma, bye ma. Hello caller. Hello caller. Hello caller. Network ti lọ caller. Hello. Hello caller. Hello caller. Hello. Caller ń gbọ́ yín. Hello. Caller ń gbọ́ yín. Caller. Mo ń gbọ́ yín. Ó yẹ ẹ máa sọ lọ. Bukky ni sẹ́. Èèyàn kan ṣoṣo bíi 1,000. Ẹ ká sọ. Hello. Mo ń gbọ́ yín mà, à ń gbọ́ yín mà. Mo kí ni, mo ní Bukky ni sẹ́. Ọmọ kan ṣoṣo tí gbogbo aráyé ń pè ní people. I'm blushing. I'm blushing. I'm blushing. If not for you that God is using, ibo la bá wà. Mo gbàdúrà fún yín. Ẹ ní fi ọmọ sán. Àmì Jésù àti gbogbo wa náà. Ẹ ní fi ara lé yín sán. Àmì Jésù àti gbogbo Tí wa ẹ bá tó tẹ bá nílò ìrànlọ́wọ́, tẹ bá pe ẹyọ kan. Bukky 1,000 á dá yín lóhùn. Àmì Jésù, àmì àti gbogbo wa náà. Àwọn èèyàn á ibi tí ẹ̀rọ nǹkan tó bì yín ní ọkàn tó ẹgbẹ́ ẹ̀yin àtọlọ́run ló mọ̀ tó wà ní ìkọ̀kọ̀ kan yín. Ẹ̀yin àtọlọ́run nìkan ló yẹ kó hàn sáwọn ẹlòmíì. Pé ẹ dìde ẹ jà fún orí olórí, ọ̀run á dìde á jà fún yín. Àmì àti gbogbo wa náà lórúkọ Jésù. Ọ̀run á dìde á jà fún yín. Àmì àti gbogbo wa náà lórúkọ. Àdúrà yẹn mo gbà láti ìsàlẹ̀ ọkàn mi. Bukky Jesse mo gbà á. Mi ò tí ì fi oúnjẹ sínú ilé mi. Mo gbàdúrà fún yín. Ipe nǹkan ìkọ̀kọ̀ tó ń dùn yín tó wà láàrin ẹ̀yin àti Ọlọ́run. Bíbélì ní when the Lord turned around the captivity of Zion, he said they were like dead that dream. Báwo ni wọ́n máa wò yín títí tó wá sọ yín pé ṣé Ọlọ́run tó ṣe ilé ìlú Ọlọ́run máa ṣe nínú ayé yín? Àmì àti gbogbo wa Ẹ ní náà. fi ọmọ gbà, ẹ ní jẹgbẹ́, ẹ ní jẹmí gbà, Àmì àti irọ́ gbogbo ló wa pa. náà. Ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣe bọ́ ṣe ń ṣe. Tẹ́kùnrin bá bojú wẹ̀yìn báyìí á fi kòkòrò pé kò sí nǹkan tó máa ṣe lórí Bukky Jesse kò ní gbérí. Àmì Jésù àti gbogbo wa náà. Ọ̀rọ̀ mi ní ọ̀sán yìí ó lọ sí ọ̀dọ̀ Wùmí àti àwọn tó ń gbè lẹ́yìn. Wùmí mo mọ̀ ipò wà lórí chaati farabalẹ̀ kó máa gbọ́. Sórí abánidá kò kí ń báni débẹ̀. Tó bá dé stage kan ṣùgbọ́n àwọn tó ń tì ẹ́ lẹ́yìn yẹn tó bá ti tì ẹ́ dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ikú wà á wo ẹ̀yìn. O ò ní rí anybody. Tó bá ní àwọn ìyá tó bá lóbìí padà sílé lọ bèèrè lọ́wọ́ ìyá ẹ̀. Ipe ìjà ilé ọkọ àdúrà ní kí obìnrin má rí. O ò lè bá ilé ọkọ jà sẹ́ẹ̀. Kò win wọ́n ń ṣe é. Tí bàbá tó kókè tó bá ti gbà tó bá lọ sí kóòtù ní last time sí oníkan lọ sin Mohbad. Tí àwọn fámìlì bá dìde tó wá sọ pé àwọn fẹ́ gbé lọ sékìtì lọ sí nǹkan. Ṣé wàá tún padà sí kóòtù? Wàá ní kí kóòtù sọ pé kọ́ máa sí sékìtì. Tó bá bí ìyá ẹ̀ ní bàbá ìwọ tẹ̀lé wọn débẹ̀. Ibi tó tẹ̀ máa sí Mohbad, ibi tó máa sí Mohbad sí nìyẹn eventually. Ìlú ẹ̀ lọ máa sín kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀. Èkìtì lọ máa sín. Mohbad ò dúró sẹ́kọ̀ọ́. Mohbad ò dúró sẹ́kọ̀ọ́. Àwọn tó dínkè wọ́n lọ ra wọ́n lọ sí àwọn lọ sí bọ́ọ̀d. Àwọn ọmọ wọn lọ máa sí sípò sí yẹn mo ti sọ fún wọn. Ọlọ́pàá ọmọ wọn kọ́ gbé ọmọ wọn síbẹ̀. Èkìtì ló ń gbé Mohbad lọ tó bá bí ẹja ìwọ tẹ̀lé wọn débẹ̀.
ìwọ mọ̀ pé ìjàlè ọkọ kì í ṣe nígbà tó bá tiẹ̀ rí bàbá Mohbad àti ìyá Mohbad tó bá rí wọn mú ní ìgọ́ àwọn extended family wọ́n wá sùn ó lè rí gbogbo èèyàn mú obìnrin in fact kò sí bó ṣe màdúrà gbà tó àsobìnrin ìwọ gan ẹ̀mí àgbọ̀n tó bá ń jà ìdílé ọkọ téèyàn máa ń jà téèyàn máa ń win bó tó bá tiẹ̀ máa win gan wá ti gbẹ lórí àdúrà lórí ẹni tó dúró lórí òótọ́ nìyẹn o á bèlè tẹ wọ́ tó bẹ́ẹ̀ kó máa tàn ẹ́ o kọ́ ní kó máa kọ ìwà wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àyà mi sísá ayába wọ́n sanwó orí mi ó pé wọ́n tè stupid pay. Ta ló sanwó orí ẹ̀? Àbáyé ìyá láyé ìfẹ́ bàjẹ́. Ṣé bàbá Mohbad ló sanwó orí? Owó tó gbà lọ́wọ́ Mohbad tán san. Ó ṣú ọ̀fun ẹlẹ̀ jẹ́wọ́ fún bàbá pé engagement lọ́dọ̀ ṣe. Ibi ìgbà tí bàbá débẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kó aṣọ fún bàbá tí wọ́n wọ aṣọ fún bàbá. Àbó lórí burúkú lọ́mọ òun yìí ni. Gbogbo ẹ̀ ti jápọ̀. Hello, Kola. Sister Bukky, ó cut off me. Sister Bukky, ìjà ìyá gbogbo wọn. Ìjà ìyá gbogbo wọn. Wọ́n rí bí fojú sí. God bless you for all you do. You are a strong woman. God will honor you. Thank you. Mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ni Sister Bukky. Wọ́n mọ̀ wípé ariwo máa ta báyìí. Mo máa sọ ṣe rántí pé máa sọ wọ́n máa pa gbé ṣe rẹ̀ pọ́n ti ń nà wọ́n ti ń búlì ẹ̀ kò sọ̀rọ̀. Wùmí gan ò rí pé bó ṣe máa rò ó pé bó ṣe máa rí leléyìí wọ́n ti pa wọ́n ti kún. Ìyábọ̀ ní HIV ẹni tó bá mọ Ìyábọ̀ láì ní late 80s àti 90s ó dàbẹ́ ẹni tó kó HIV. Mo máa ń wò pé ta làwọn tó ń wò tó pe rẹ̀ ní actress all of a sudden àwọn new generation ló pe rẹ̀ ní queen mother. Àwọn ni. Wọ́n ti síìlì gbogbo bí wọ́n ṣe fẹ́ jọ ogún Mohbad. Ogún ní percentage Fálànà náà ò gbẹ̀yìn inú ẹ̀. Of course. Àbúrò Ẹ̀bẹ̀ gan pàápàá tí Wùmí lọ lọ́mọ. Àbúrò Ẹ̀bẹ̀ ni ọmọ kankan. Àbúrò Ẹ̀bẹ̀ ni ọmọ kankan. Ẹ jẹ́ sọ́kọ́ tó ṣẹlẹ̀ fún Àbúrò Ẹ̀bẹ̀ o. Ṣé rí Wùmí ó máa ń láì kàtàṣe gan. Ilé ńkọ́ ọ̀rọ̀ ilé tà ń sọ. Wùmí máa ń láì kàtàṣe gan ẹ jẹ́ sọ́kọ́ tó ṣẹlẹ̀ mẹ́rin. Àbúrò Ẹ̀bẹ̀ gangan kọ́ ni Mohbad mọ̀ o. Àbúrò Ẹ̀bẹ̀ gangan kọ́ ni Wùmí mọ̀ o. Ẹni tó jẹ́ godfather Mohbad gangan ọ̀rẹ́ Àbúrò Ẹ̀bẹ̀ ò ní. So èmi ò expect nǹkan tó mú Wùmí lọ bá Àbúrò Ẹ̀bẹ̀ o. Ẹni tó jẹ́ godfather Mohbad gan máa ń dárúkọ ẹni yẹn nu orin ẹ̀. Òun gangan la ọ̀rẹ́ Àbúrò Ẹ̀bẹ̀ o. So ẹni yẹn ló jẹ́ kí Wùmí lọ bá not Àbúrò Ẹ̀bẹ̀ o. For Wùmí to go and meet Àbúrò Ẹ̀bẹ̀ ó fẹ́ gbé òbò súnmọ́ Àbúrò Ẹ̀bẹ̀ nìní. Kò mẹ́ pé Àbúrò Ẹ̀bẹ̀ ni ò kí ń jẹ́ rẹ́mínàǹtì. Àbúrò Ẹ̀bẹ̀ ni ò kí ń jẹ́ ìdọ̀tí. Ríjọ́ ẹ tó ń sọ lórí show pé òun mọ Àbúrò Ẹ̀bẹ̀ o. Àbúrò Ẹ̀bẹ̀ ní ìgbọ́n kúrò lára ni pé mo mọ̀ ẹ́ mo rí ẹ rí. Kò mọ Àbúrò Ẹ̀bẹ̀ rí lóòótọ́. Ọ̀rẹ́ Àbúrò Ẹ̀bẹ̀ o ló jẹ́ bí godfather Mohbad. Kò lọ báyẹ̀ o. Kò lọ sunkún báyẹ̀ o. Ó fúyẹ́lẹ̀ ó lọ bá Àbúrò Ẹ̀bẹ̀ o. Kí ni nǹkan tó ń tẹ̀ láti ṣe? A ní ọmọ yẹn ọwọ́ ẹ̀ ò mọ́ ìgbà tí ogun yìí lé ní 2 months ago. Wùmí ò waste time o àwọn abiyamọ ayé wọ́n dúró gbọ̀ngbẹ wọ́n fẹ́ rí ìdí kéèsì yìí o. Òun waste time. Mo bá tọ ìrìn yìí lọ mo ní ṣáàrí ẹlẹ́mìí gidi ni Sister Bukky. I give it to you. Tẹ máa ń fọwọ́ sọ̀yà pé a máa rí justice òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ. Tó bá yá gbogbo àwọn alágbára tó láwọn dúró lẹ́yìn Wùmí gbogbo wọn ló máa yẹ̀. Ó ti dandan. Tẹ́lẹ̀ tẹ máa ń fọwọ́ sọ̀yà mi máa wò pé kí ni àǹtí yìí ṣá máa rí ọkàn mi máa ṣe báyìí. But now mo ti confirm ẹ pé yes lóòótọ́ a máa rí justice òótọ́ ọ̀rọ̀ lẹ́ sọ. God will bless you Sister Bukky. Thank you for all you doing. In fact ọ̀rọ̀ Mohbad yìí kò ń jẹ́ ká sùn kò ń jẹ́ ká mí. For real. A lot of us are restless and we are ready to sue the rules because about fi Wùmí lẹ̀ àìmọye àwọn ọmọ new generation yìí wọ́n máa pa ọkọ jayé ni. Ọmọ máa pa ọkọ jayé ni. Àwọn tó ń support ẹ̀ tó ọ̀ráyé wá
when I see them insulting you, mo máa ń gbórí wo bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ block gbogbo account mi. As a matter of fact, mo ti gba fóònù kún fóònù lórí ọ̀rọ̀ justice for Mohbad. Look at the people insulting Sister Bukky Jesse. Ẹ wo àwọn ọmọ yìí ni Sister Bukky Jesse tó bá mọ̀ ìwọ̀n ni máa sọ bẹ́ẹ̀. Àwọn elébi, àwọn tí ó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń bọ́ wọn nílùú èèbò. You want to compare yourself with Bukky Jesse? Ikú ló máa fi ṣe fàjẹ́. Yes. Thank you for all you do. Yes. Amari justice lágbára Ọlọ́run. Yes. Gbogbo abiyamọ ká túbọ̀ máa gbàdúrà. Àáfà wòlíì. Ẹjọ́ jẹ́ àwọn tá à ń ṣe justice ká má bára wa jà tógun. Àwọn people yìí fi operate. And I want to bless God for the life of Baba Mohbad. Abiyamọ gidi ni bàbá yẹn. Mohbad dúró má sùn o, mo jojúmọ́ ni máa sọ fún Mohbad. Má sùn níbi tó wà dúró ti bàbá ẹ̀, má yẹ kí nǹkan kan ṣe bàbá ẹ̀. Ìdí òótọ́ ọ̀rọ̀ yìí a máa mú balẹ̀. Àṣírí Wùnmí máa tú, ẹni tó rán Wùnmí náà àṣírí ẹ̀ máa tú. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan ló máa yọwọ́. Bóyá Spirit Sanwó-Olú gan lọ́wọ́ ń bẹ̀, á yọwọ́ ni. Ìtọ́ bá máa ṣàìsàn tó máa kúkú òjijì á kò. Tí ìyàgbọ́dọ̀ ò bá ṣọ́ra, á fọmi ẹ̀ Festus á fi di kó mọ bó ṣe é rí. Àmì Jésù gbogbo wọn ló máa fi àkọ́bí wọn di wáfà gbígbé wọn tẹ̀lé. Ẹni kò fẹ́ tó bá da tó mi nídìílé wọn wọ̀ wá. Àwọn ò gbọ́ kankan. Wọ́n ní olè rapist ìjọsí. Gbogbo ṣebí gbogbo yìí tẹ̀ yín support mi sìn. Gbogbo ayé ló bá mi jà nítorí ọ̀rọ̀ ẹ̀. Mo ṣẹ́gun. Mo máa sọ kíní kan. Àfi tí n bá sí lórí òótọ́ lẹ lè win. Àfi tí n bá sí lórí òótọ́ lẹ lè win. Ṣùgbọ́n tó bá yẹ kó rí òótọ́ ni mo wà. Ẹ máa lù, ẹ máa gbégbégbé. Ẹ lọ bá mi wo gbogbo àwọn tó dìde ogun nígbà ọ̀rọ̀ wòlíì olè yẹn. Kò sí èyí tó kàn wọ́n bẹ̀ wọ́n mọ̀ nǹkankan. Èmi ló lu jìbìtì fún ló fi oògùn gba owó ńláńlá lọ́wọ́ mi. Gbogbo wọn dìde, gbogbo àwọn tó yẹ kó wọ́n kàn dẹ̀ mẹ́tẹ́lẹ̀. Wọ́n dìde. Wọ́n wá ń ṣe ṣò ọ̀gá àwọn oníṣò lẹ́ni ó di èrò Èkó inú ìgbẹ́ ló ń gbé inú ìgbẹ́ rí gbẹ́ ó di ẹ̀táyé tọ́lọ́pàá ń wá kiri ẹni bá kọjú sí ẹni tọ́lọ́hun dúró tì gbòǹgbò aṣubúlù ẹ lè máa wò mí pa jọ́ngàǹtì lórí social media Ọlọ́run tó gbénú mi ojú Ọlọ́run tó ń gbénú gbogbo yín lọ. Iná ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ kọ̀ọ̀kan máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.